أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تريدن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. يا نساء النبي من يأتي منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس على البيت فيطهركم تطهيرا. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله والذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم. وبهم تويلنا
آيات شمالنا إلهي يا بالخير مزمى سليمان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سيدنا رسول الله عليه السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا آت بما سبق الناصر الحق بالحق ولا آدي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آديات مني إليك يا رسول الله. أكي Ọlọ́run Allahu Akbar. ayin anabi wa Muhammad alekun ìyọ́nú Ọlọ́run àtànú ẹ̀ kó bá gbogbo àwọn ẹni Ọlọ́run lápapọ̀ bẹ̀rẹ̀ látòrí Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Al-Haj Ibrahim Niyaz radiyallahu ta'ala anhu. Sheikh Abu Bakr Siddiq Al-Miskeen Billah صاحب الإدراك radiyallahu ta'ala anhu. بابا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. بابا مفتي الأول فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه. اللهم سبا يونس وان آمين. باغ بابا وان آمين. ولا وان gbogbo àwọn àgbàlagbà wa bàbá alágbàgì ni Ọlọ́run sábà yọ́nú sí wọn. Àmín. lágbárí gidoma ní Ọlọ́run bá yọ́nú sí wọn. Àmín. bàbá Sehu Salati Ọlọ́run yọ́nú sí wọn. Àmín. mo kí ìkàlẹ̀ àwọn àfáà Bukakumullah. mo gbé kíkì mi látọ̀dọ̀ bàbá wa Chief Imam Damallahu hayatahu. nílùú Ẹdẹ ń bí Ọlọ́run mọ́sá jẹ́ kí a rí wọn pẹ́ o. Àmín. alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. mo kí bàbá wa Mufasir. Damallahu hayatahu. mo kí rẹ́lí Ratibi. Damallahu hayatahu. mo kí bàbá wa Ajanasi. Damallahu hayatahu. àwa tí àwa bá Bukakumullah. nínú ìlú nù bàbá Maulana Sheikh Adam radiyallahu ta'ala anhu. bàbá gbogbo olùtàfà àbádéláyé ẹni tí ó rìsífù ẹ̀ náà ní ìmáàmù. gbogbo àlejò kọ̀ọ̀kan ní máa ń lẹ́ni tí máa ń rìsífù ẹ̀. a kí yín púpọ̀ o. mo kí bàbá Fanta látọ̀dọ̀ bàbá sífù ìmáàmù lẹ́kọ̀ọ́ bàbá ìmáàmù Sítàbí mo kí yín. Damallahu hayatahu. bí ẹ̀kọ́ ta kọ́nú ẹ̀sìn wọ́n ní alẹ́ aiman falẹ̀ aiman. Walau kana Abu Bakr fil yasar. àmọ́ fẹ́ jẹ̀bi àwọn tó nílùú gangan. mo wá padà sọ́dọ̀ bàbá wa ní ìsọ́ba. Damallahu hayatahu. kọ́lọ́hún dákun kọ́wọ́lá àwọn ẹni Ọlọ́run kọ́wọ́lá àwọn ẹni Ọlọ́run. bàbá wa àgbà marhum fadilatu Sheikh Abdul Yakin. Radiyallahu ta'ala anhu. wọ́n ní Sheikh Ibrahim Radiyallahu ta'ala anhu. wọ́n bí Shehu ní béèrè kan ní Kánò. ẹgbẹ́ inú Sheikh Ibrahim àti Shehu Tijani pé ẹgbẹ́ inú Shehu Usman bunu Fodiye àti Sheikh Ahmed Tijani. Usman bunu Fodiye wa Sheikh Ibrahim
ẹgbẹ́ ta ló jura wọn lọ ọlá ariwo tó wà ní tàǹgbà náà gẹ́gẹ́ bí makama ṣéwù èsì tí ṣe Ibrahim fọ̀ ní pé ṣé Usmanu bọ́nufọ́dí ẹ̀ jù ú lọ lọ́dọ̀ Ọlọ́run Allahu Akbar. ó ní torí ìdí kan ó ní ìdí náà ni pé òun ṣètò òun lọ ní òun mọ bí òun parí ẹ̀ sí. La ilaha illallah. àmọ́ Usman bọ́nufọ́dí ó bẹ̀rẹ̀ dáadáa ó sì parí ẹ̀ dáadáa. Allah. ó gbọ́ àwọn àgbàlagbà wa tí wọ́n ti lo ọ́fíìsì tá a wà yìí lánàá tá a ti rí bí wọ́n ti parí ẹ̀ wọ́n tó tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Allah. ẹnu tó wá lágbára ni pé èèyàn máa ka ojú ni kì í ka ẹ̀ bí bàbá ṣe Ádámù ṣe sọ. kí Ọlọ́run ọsẹ yẹn kù tó bá lọ tán ṣe kékeré kọ́ o àìmọye alẹ́ àfa tó ti dàwòrò tí ò sí nǹkan kan bẹ̀ mọ́. La ilaha illallah. Ọlọ́run a máa sẹ́yìn kù látara àníyàn dáadáa a máa sẹ́yìn kù látara sàárà bí sàárà bá pọ̀ Ọlọ́run a sẹ́yìn kù látara tíṣẹ́ dáadáa bá pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run wa bùn bàbá wa Fadilatu Sheikh Abdul Yakin. Allahu ta'ala anhu. àníyàn wọn dáa pípọ̀ sàárà wọn sì dàgbà tẹ́yìn bá wòjọ́ tí wọ́n ń sí mọ́sálásí wọn tí sẹ́wù Nasiru Kabara wá ẹ̀yin ò rí pé sẹ́wù Nasiru Kabara wọ́n dára wọn padà ní gbogbo nǹkan lọ́fẹ́ bọ́ọ̀lẹ̀ fún sẹ́wù Abdul Yakin níjọ́ náà gbogbo nǹkan wọ́n kàn sáà ń dára nítorí bá àfa àtúlẹ̀wà ní ẹ̀ lórí. La ilaha illallah. torí kọ́ fẹ́ wéyàn ní lẹ́wà ní ìláfà sàárà wọn dàgbà bẹ́ẹ̀ ni dáadáa wọn àti tẹríba wọn òun lọ́lọ́run fi ṣẹ́ wọn kù lára àlífà wa Fadilatu Sheikh Muhyiddin. Allahu ayatahu. ọba tó ṣe bẹ́ẹ̀ fáwọn mọ́sà ṣe bẹ́ẹ̀ fáwọn náà o. Àmín àmín. bẹ́ẹ̀ fáwọn náà o. Àmín. lọ́mọ́sà ṣe bẹ́ẹ̀ fáwọn náà o. Àmín ya Allah. wájà àlífà náà sọ́lẹ̀ pẹ́. Àmín. aláwọ̀májò ló ń kọ́yákọ́yá o. Àmín. gbogbo ntí bàbá kólẹ̀ tọ́ pé njẹ́ wọ́n ti lọ ńlẹ́kùn ní ọlọ́mọdé òdi láéláé. Àmín. kọ́lọ́n wa wọlé abẹ́ àfa wọn tí wọ́n gbé oríire lára wọn bàbá wa Fadilatu Sheikh Mustapha Sogolol. Odi Allahu ta'ala anhu. ọlọ́run mọ́sàbà yọ́nú sí wọn. Àmín. ọlọ́run bá bùkórè àlìkíyàmà wọn. Àmín. ayé wọn ọlọ́mọdé ọba jẹ́ o. Àmín. ọlọ́run nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí ìkàlẹ̀ bàbá wa Rahis Dawallahu fún ayatahu. Ittihad Al-Waisin Dawallahu fi ayatahu. biladi Yorùbá ó ní tọ́lọ̀ máa fi ran kálukú tọ́lọ̀ ń bá dẹ̀ fi ran yàn náà ni ó máa ṣe ń ṣe táwọn tàná tó di tàwọn náà bí wọ́n ti bẹ̀rẹ̀ náà ni nígbà wọn lọ tán Mọ̀lánà Sheikh Adam Allahu ta'ala anhu. ẹ̀dí Allahu ta'ala anhu ọdún tí wọ́n gba wísáàmù ní Cairo wọ́n wá dé ọwọ́ àyàn lọ kí wọn wọ́n á ń bọ̀ láti lọ́rùn wọn á lọ Surulere èmi ń bẹ́ ń bẹ́ Sheikh Maali ọlọ́run yá fẹ́ ọ wà ń bẹ́ bàbá wa Sheikh Sulaimon Alugunyawi wà ń bẹ́ ń bẹ́ a wà pẹ̀lú bàbá ní Bankoni wọ́n á ní kó kálukọ́ máa sọ̀rọ̀ bọ́lọ̀ ń kalẹ̀ kọ́tùmọ́ akọ́lọ́dọ̀ bàbá ń jọ náà bàbá ń lọ́rọ̀ yóò dùn torí kọjá wa Allah. wọ́n tọ́ pé àbá ń kanu tíra ni kí àbá kan wáyé wọ́n fún ní wísáàmù ní àṣeyàrí àbá ń gbúrò ni wọ́n ní yóò tún ní ìjù báyìí lọ. Allahu akbar. gbogbo àwọn àtàná tí wọ́n tà ń kanu tíra tó bàbàrà wọn náà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ni Allahu akbar. ẹ̀ ń gba ọlọ́run gbà lọ́wọ́ wọn lódì bẹ̀rẹ̀ látòrí àbá kíwgbagod Adamallahu ayatahu. àwa àfa àwa alágbàjì Adamallahu ayatahu. gbogbo ndónú lápapọ̀
kárí gbogbo àfa àwọn ọlọ́kọ́ ní Ṣakí Professor Aminulayi àfa bàbá kárí gbogbo tí jẹ́ ètí àdùwàsí lápapọ̀ ọlọ́run àfààní ọlọ́run bẹ ọlọ́run iṣẹ́ ẹ̀sìn lẹ́gbẹ́jà ní Islam náà lẹ́sẹ̀ hídímà fún Islam náà lẹ́sẹ̀ hídímà fún ọlọ́run má kàn wá lábùkù. Àmín. kódà kó ṣe sínú kó fi sínú mísánù dáadáa tó wá jẹ́ bí àkíyàmá. Àmín. kódà dọ́dọ̀ bàbá wa tó lòdì òní bàbá Olorunlomerue ẹ̀nà àwọn ojú ìtìhádùn náà làwọn náà wá ọba tí ọ̀pá rábítà rẹ̀ ọlọ́mọpa ìtìhádùn wa yìí náà rẹ̀ Àmín. ọlọ́dàkùnmọ́pa ìtìhádùn wa yìí náà rẹ̀ Àmín. alùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run Àmín. ọlọ́run gbà ọlá àwọn àfa mo kí yín pípọ̀ o mo wá fi kíkí yín mo kí àwọn àtẹ̀lá náà bẹ́ẹ̀ gbogbo àwọn afa wa ń jòkó torí àkókò ni o gbogbo yín ni mo kí afa wa àṣewé asataru. Adamallahu ayatahu. ọlọ́run kó kára dáadáa o. Àmín. alibarikola àwọn ẹni ọlọ́run. Àmín. mo fi kíkàlẹ̀ gbogbo àwọn afa lápapọ̀ láì ẹnìkan kan lè dákun torí àkókò ni ọlọ́run sábà bá mi pan yín lé o. Àmín. mo kí bàbá wa kábíyèsí. Adamallahu ayatahu. Kuta kingdom Olówu Kuta kingdom. ọlọ́run kọ́wọ́lá àwọn ẹni ọlọ́run kọ́wọ́lá péjọkọ́ alukurani lẹ́ wá pọ́nlé ọlọ́run má yẹ̀yẹ́ yín láéláé o. Àmín. ọlọ́run má yẹ̀yẹ́ yín láéláé. Àmín. ọlá àwọn ẹni ọlọ́run. Àmín. ọlá àwọn afa mo kí ìdílé nam. ìdílé ọkọ àti ìdílé ìyàwó ìdílé ọlọ́run ló mẹ́rú ẹ̀. àfisọ̀kùnmọ̀lá Professor ìjókòó governor of Ọ̀ṣun ìjókòó chief of staff Professor Lukman Alhaji Lukman ọlọ́run ló mọ irú ẹ̀ Professor Abdulrasheed Abdulaziz Alhaji Bembe Professor Ademola and others. ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run kọ́ wa wọlé àwọn tá àná tí ń bí kódà tó tún lóore jà wá tá a dákọ̀ yìí lọ ọlọ́run lọ mẹ́rú ẹ̀ náà ni gbogbo yín mo kí o. wọ́n á kí bàbá wa olódì òní. Adamallahu ayatahu. ọlọ́run lọ mẹ́rú ẹ̀. Adamallahu ayatahu. Fadilatu Sheikh Abdullahi ọlọ́run lọ mẹ́rú ẹ̀. ẹ dákẹ́ jòkó torí ọlọ́run. mo kí àwọn arájú wa Lukman ọlọ́mọsá bá mi kí ọlá nàbí Muhammed àti gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run lọ́kùnrin lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. bàbá wa Akéwàgòdì bí n tẹ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn mo ti bá nú ẹ̀ wá sí ipò kan náà ní wá sí. Ayyadakumullah. karahan ní máa ń bẹ lára ó ti sọ èmi náà sọ bọ́ọ̀ bá jó ń wá sí wọn náà tá ìmọ̀ gbọ́ tẹlomi. Abukakumullah. tọ́ra nàbí tí wọ́n fún lárúkúránì gan olóhùn tún fẹ́ kó wọ́n gbọ́ lẹ́nu ẹlòmíì àtàtẹ̀ni ẹ̀ wọ́n sàjà ibà yìí pé wọ́n sàrúkúránì kan bóyá tí wọ́n gbọ́ lárúkúránì lẹ́nu mi ànábì lọ́kàn mọ́ fẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí ojú wá sí òní ọkọ àtìyàwó ọlọ́run kó fún yín lálùbáríkà o ojú wá sí òní ìjọjúmọ́ náà ni à ń ka ayé alukur'an báńkì umar tọ́ba la kún wa ní àmàkà náà ni. àmásẹ̀ wa Abdullahi Olorunlomerue bàbá àwọn gangan lójú wá sí òní. wàláì ibi tọ́jú òní fún mi dé torí àfa mo fi wọ pléènì 6:30 ní Abuja láàárọ̀ yìí pé mo gbọ́dọ̀ díẹ̀ yìí. nǹkan kan kọ́ ìwà ni. gbogbo oore tọ́lọ́run bá ti ṣe fẹ́ dà á tí wà bá ti bọ́ kó ń bẹ́
ọlọ́run ò ṣe nǹkan kan fún o nǹkan yẹ wò báyìí pé ọlọ́run ṣe nǹkan fún o ni ọlọ́run máa ń tijú nǹkan kan àyìn tí wọ́n ń tijú máa láwọn yóò àjẹ́ kọ́ máa rí mẹ́ńtẹ́ẹ̀nì lọ á ò pé bọ́yọ̀ dáa fún un ni níjọ́ tọ́lọ́run bá fẹ́ yọ sí pé ò ní wà bí táyà ṣe jò òun bẹ́ẹ̀ ni gbogbo gbèsè ayé rẹ̀ ó jò kanlẹ̀ ṣé bí wọ́n fẹ́ táyà náà rí tó sì rìn àmọ́ tí yẹn bá ní wà díẹ̀díẹ̀ ni ọmọ máa ń yẹn lẹ́rú ọba tó bùn yín níwọ̀ ọlọ́mọ gbà kó lọ́wọ́ yín o. àmín. àlùbáríkọ láwọn ẹni ọlọ́run kó sì wọlé àwọn bàbá wa tọ́sẹ̀ yín lẹ̀ kó wá wọlé bàbá wa ṣe sògùlùl. radiyallahu ta'ala anhu. wọ́n bàbá ní sọ́ba náà ọlọ́run níjẹ́ tètè ló wàràwàrà. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àlùbáríkọ làwọn afa. àmín. ẹ kú àṣeyọrí tọ́ra àṣeyọrí kan ní kéèyàn oríṣi ọmọ sí láyé. Allah. àṣeyọrí kan ni o. bí àwọn anábì ọlọ́run bọ́lọ́run ṣe pàtàkì wọn tó ní ọ rí i pé èyí tó fẹ́ kù síbi ọmọ fún ọ̀la àwọn lẹ́ẹ̀kan náà ni látàsáré ní yẹrìtù ní lọ́bẹ̀ẹ́ náà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim rabbi la tazarni faridan wa anta khairul warithin. ẹkún kóbùn bínú bẹ́ẹ̀ a bá sun kọ́lọ̀ wà bùn lọ́mọ bí tán ọ àkókò yẹn sọ àṣeyọrí lérí ẹ̀ àṣeyọrí kalẹ̀ ẹ̀ wàyí kíbùtùl mawali àbí wàrọ̀ yìí wàkànà tìmúràtì àkìrà fàbùlì mi ladunka waliya yarisuni wa yarisumi ni aliyakuba wajali rabbi radiya. ẹ kú àṣeyọrí o owó ètò kùnà ọlọ́wọ́ bá yín ṣe. àmín. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun. Rabbina awsini an izkurani mataka alladhi an'amtani alayya wa ala walidayya wa anni a'mala salihan tardahu وادلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مريالا صديقي وارجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. سبحانك يا الله سبحانك يا أنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان. الله سبحانك يا الله
سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان. mímọ́ fún Ọlọ́run ọkọ àtìyàwó ẹ wo ọjọ́ òní nínú ọ̀ràn àtẹ̀yàn máa rí láyé ìgbésí ayé mẹ́ta ni ọjọ́ bíbí tí wọ́n bí ọ tí wọ́n ń kọ́ ẹ láyé wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún ọ ni kò sojú rẹ bẹ́ẹ̀ lọ́jọ́ tó o bá kó ń bẹ́ẹ̀ ètí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ ọ̀mọ̀mọ́ ọ̀kan téèyàn máa rí náà nì ìjọ tí wọ́n ń ṣèyàwó ọ̀nfẹ́yàwó àbíkọ́jà ti pé ọlọ́kọ wọ́n wá ní súnà yìí kọkùnrin kóróbìnrin kóbìnrin kọ́rọ́kùnrin Ọlọ́run ló dá súnà náà lẹ̀ súnà yẹn ni yí pé látara Ádámù àti Háwà ó dá súnà náà lẹ̀ láti pé ó mú Háwà ó fi fún Ádámù ó ní yá àyíwá násù Ọlọ́run ní ẹ̀yẹ yàn ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run ọba yín. alladhi khalaqakum min nafsin wahida. ọba wo ni halakakum min nafsin wahida ọba tó dá yín látara ẹ̀mí kan. wa khalaqa minha zawjaha. ẹ̀mí kan wọn náà ládàmà látara Ádámù yẹn ló ti mú Háwà Ọlọ́run ló fi súnà yẹn lẹ̀ ipe bákọ̀ bárabo kò lè sọ́sídì bábọ̀ bárí akọ kò lè sọ́sídì àwọn onímọ̀ wọ́n tírèsì ẹ̀ àwọn ni wọ́n já àmà yìí kọ́kọ́ máa jẹ́ positive ọ̀kọ́ máa jẹ́ negative kó tó lè mú nǹkan jáde súnà tọ́lọ́run ọba tó dálẹ̀ ni Ọlọ́run ló fi lélẹ̀ fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ súnà ni kódà ànábì Ọlọ́run ọ̀bọ ń bẹ kò tó rí pé wọ́n jẹ́ ànábì Ọlọ́run kò ní ànábì Ọlọ́run lèmi èmi ò ní má rí o súnà tọ́lọ́run kọ́ òun lọ́jà Al-Qur'ani ò gbé wáyé pé. walaqad arsalna rusulan min qablika. Ọlọ́run ni mo ti ráwọn kan before rẹ ànábì Muhammad. waja'alna lahu azwaja wa zurriya. gbogbo wọn pátá ni mo ní wọn fẹ́yàwó gbogbo wọn ni wọ́n sì bímọ súnà mi Ọlọ́run nù àmọ́ súnà kejì tí ẹ ṣe tọ́ Ọlọ́run tí ń jẹ́ bídíà Al-Qur'ani wọ́n sọ yí pé. وقفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها. Ọlọ́run ní súnà tèmi kọ́ warabbaniyatan ibtada'uha. àwọn rọ̀bàníyà àwọn afadá ni wọ́n dá yìí hùn lẹ̀ àdádálẹ̀ wọ ara wọn ni kọ́kùnrin olóhùn ò ní lọ́kọ kóbìnrin sọ pé òun ò ní ní ọkùnrin lóhùn ní láya obìnrin lóhùn ní lọ́kọ Ọlọ́run ládàádálẹ̀ Ọlọ́run ní má katabna alayhim àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ súnà wà ní yí pé kákọ́ rábo kábo orí akọ súnà wà nù Ọlọ́run nínú ìlànà wa gẹ́gẹ́ tá a tún fẹ́ irú tòní la fẹ́ ká mọ kọ ọmọ wa káwọn ẹbí tiẹ̀ náà mọ ìyàwó rẹ̀ kẹ́ ẹ má máa pẹ́ lẹ́sẹ̀ gírí káàkiri ìrọ̀lọ́ nínú súnà ìsìlámù kò sí tí ń jẹ́ sí pé kílẹ̀ ń pè é. ọ̀hún bùsà ṣe sùúrù kéèyàn lè ń bí friend ara ẹni. girlfriend and boyfriend. kò sínú ìlànà ìsìlámù ọba fẹ́yàwó lọ́jọ́ jásí pé Mariam ó fẹ́ dàrú súnà Ọlọ́run tó gbé lẹ́hùn ó fẹ́ dàrú lọ́jọ́ kí wọ́n máa sọ fún Mariam ya yìí sáńgbà wọn ṣàdédé róyún nú ẹ̀
ní ìpè ta lọ́wọ́ àtọrọ rẹ ẹbí ọkọ rẹ dà ìbò lọ sọ fún wa pọ̀ ọlọ́kọ oyún la kàtà déédéé rí lọ́jọ́ ní wọ́n jẹ́ máa ń sọ fún yí pé. fàtàtì bí ikọ́ máa ta mílùú kọlù ya Mariam làkọ́díjì ti ṣe àǹfààníyà. ya Mariam làkọ́díjì ti ṣe. nǹkan àtijú ńlá ló gbé wá bá wa yìí kẹ. èyí àǹfààníyà yahoo kúta Haruna. ọ̀rọ̀ àpò ọmọ ẹ̀yà Haruna. mákànnà abúkì múra sáwọ́ yìí. Mana múra sáwọ́ yìí wọ́n ni pé àmọ̀yá rẹ ló sì ná kéésì obìnrin tí máa ń rìn rìn. mákànnà abúkì múra sáwọ́ yìí. àmọ́ bàbá rẹ ló ń sì ná tọ́já pé yóò máa lẹ̀ mọ́ ẹgbẹ́ ògiri káàkiri kọ́ máa pe obìnrin ká àbí kọ́ máa gba nọ́mbà obìnrin káàkiri àmọ́ bàbá rẹ bẹ́ẹ̀. wàbàkànnà tí hùn mú kí bàgì yá. àtìmọ̀yá rẹ ti máa dúró lẹ́sẹ̀ títì. tó ìlànà tá a máa ń lè wa mi bá fẹ́ fẹ́yàwó wọn wà á tọrọ ni àmọ́kọ ọmọ wa a sì la fi fún wọn ìbò wọn ti wá róyìn ẹ̀sìn tó gbédè yìí ó dàrú kọjọlànà Ọlọ́run tó fi ilẹ̀ fún wọn tí wọ́n ń tọ̀ lọ́jọ́ wọn sàlẹ̀ǹjì ẹlẹ́ẹ̀kan náà ń gbà wọ́n rí nǹkan tó strange ìlànà Ọlọ́run nírú eléyìí ìlànà Ọlọ́run tó jẹ́rú eléyìí náà lọ́wọ́ mọ́ Ọlọ́run sọ pé tẹ́ ẹ bá fẹ́yàwó o. Fankihu máa tọ́ balakun mina nisa'i. Fankihu máa tọ́ balakun mina nisa'i. ibẹ̀ ń lẹ́nu mi ò wá gbọ́ yé dáadáa o. Fankihu máa tọ́ balakun mina nisa'i. Wọ́n ní Ọlọ́run ní tó bá wù yín lóbìnrin kẹfẹ́ Ọlọ́run ò wí bẹ́ẹ̀. tọ́jọ́ àpè tó bá wù wá lóbìnrin ní káfẹ́. àyà mi ti ó ti ṣe nákìdù àyà hùn. Aya tó ṣe nákìdù rẹ̀ ní yí pé. Urimati aleikum ma'atukum. Gbogbo àwọn tó lóun ṣe léèwọ̀ yìí inú obìnrin ni wọ́n wà o. Wa banatukum. Inú obìnrin ló wà. Wa akhawatukum. Inú obìnrin ló wà. Wa ammatukum. Inú obìnrin ló wà. Wa khalatukum. Inú obìnrin ló wà. Wa banatul akhi. Inú obìnrin ló wà. Wa banatul ukhti. Wa ummatukum allati arda'nakum. Inú obìnrin gbogbo rẹ̀ wà pátápátá gbogbo ń tọ́ka kalẹ̀ yìí obìnrin ni. Tó bá gbé fáńkì wù máa tọ́ bálàkùn ni. Mina nisa'i. Ó yẹ kó fẹ́ kanú wọn o ò lè fẹ́ o ò lè fẹ́ o àfi kọjá pé fáńkì wù máa tọ́ bálàkùn mina nisa'i mú ìtọ́ bá bójú mu nínú obìnrin kéé pé kó fẹ́ ìtọ́ bá wọnú obìnrin èyí tọ́ bá bójú mu nínú obìnrin òun ni kó mú. Tí o ní mọ́síkìlà kankan nu tó o bá ti wá mú nítorí Islam bá ti gbẹ́ńbàgò lé nǹkan kò ṣe déédéé bẹ́ẹ̀ tá a bá ti wá mú bí wọ́n bẹ́ẹ̀ ti wá mú yìí sórí ní tó o mú sẹ́gbẹ́ rẹ̀ ń tí ń jẹ́ ẹnìkejì rẹ̀ lónìí bí àwa ò ṣe wà lẹ́gbẹ̀ẹ́ Adam Muhammed àtúnṣe tí ẹnu o. Ó ti wá musẹ́gbẹ́ sọ àdìbò ṣe musẹ́gbẹ́ òun àkọ́kọ́ ntọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ṣe lára rẹ̀ kọ́kọ́ rí lámàánà kọ́kọ́ rí pé àmánà Ọlọ́run ní àmánà àmì Ọlọ́run ní rí lámì Ọlọ́run àmì Ọlọ́run àyè fọwọ́ yà kan o nítorí àmì Ọlọ́run kan máa ń ṣẹ́jáde ni. Ó rí pé òun náà bẹ́ẹ̀ bá ní ọ̀nà tẹ́ gbà táwọn oníjẹ́ fẹ́ra yín tán rárá ọkàn sẹ́yọ sí ọ ni pé ó sì wù mí gẹ́gẹ́ bí rànkúmi sọ́ọ̀lù náà ṣe sẹ́yọ sí lógìgì. àzìhìnà kọ̀túnlá ìlàkùn àyà. agbóoru àmì báwọn tí sẹ́yọ lógìgì síyàn báwọn ọlọ́ọ̀ni àyà ni o. fasaruha takulu fi aridillahi. Ọlọ́run ní yín nù jọ yẹn kánú ọgbẹ̀mí Ọlọ́run má fúnlẹ̀ mọ́ o. wàlá tàbàṣù àbíṣù ìfàyàkùsàkùn azabun alim. Bàbá ìmọ̀mọ́fà lọ sọ̀rọ̀ kan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn jọ́ta ń ṣe ìyàwó gbọ́gbádùn ọ̀rọ̀ náà pípọ̀ ìmọ̀mọ́fà yá yìí. Allah. Tá a bá rí mọ́kọ́ lákàyàfà náà tó lẹ̀. Allahu Akbar. Lákàyè ni mọ̀fà
gbogbo àfa tọrọ wọn ọ̀tán lẹ̀ láyé yìí ní ìsìn àfa lálàrí tíra mélòó lọ́kọ àlífà sọ iye tíra tọkọ ní ọ̀tán lẹ̀ yìí àfa láti máa wí àmàlàká yìí wà tí a bá rí làká yìí kó nǹkan sí nígbà àmọ́ ọ̀fà ń sọ̀rọ̀ bí ìjẹ́ ẹ̀dọ́ bí oṣù kan sẹ́yìn nílọrin ó ní wò wá o ń sọ fọ́kọ ọmọ wọn tí ń jẹ́ ọmọ tí wọ́n wá ọmọ ọ̀dọ̀ mi ó ní tọ́ ọ bá ṣe ọmọ yìí gbogbo wa lọ́sẹ̀ gbogbo àfa lọ́sẹ̀ bá a ṣe pọ̀ tó yìí ó ti ṣẹ̀ wá gbogbo wa lọ́sẹ̀ sí ti wa máa la ó ní tọ́ ọ bá sì kẹ́ gbogbo aláàkẹ́ ọ èmi náà dọ́rọ̀ òun padà fọ́ lónìí o. àzìnà kọ́tùlá ìlàkùnmọ́ ayédáwọ̀dọ́rù àtàkùlù bí àrídìlá ìwàlá tàmásù àbísù fàyà kùsàkùn àzàbù ní àlì. kọ́kọ́ rí ní àmánà kò sì rí ní àmì appreciate ẹ̀. they appreciate ẹ̀bùn tó bá ní nǹkan méjì máa ń dá wa lálẹ́ láyé lónìí òmù àti kàríà ọmọbìnrin tá a bí tá a wá fún ní ẹ̀kọ́ tó yanjú ọ wá ní pálí gidi lọ́wọ́ àfún torí kọ́ wá ń di àrò wọ́n ní lọ́ọ̀yà níyàwó sáré lèèyàn ṣe ni kó tó di lọ́ọ̀yà barista pálí hùn anìkọ́ fi jòkó ń di àrò nìkan ni. ìwọ wà á dé ní ìṣe ọmọ àzọ pé mú kanu méjì inú kó o mú kàríà rẹ àbí kó o mú òmù rẹ ó mú kanu méjèèjì èsẹ̀ ni rè o èsẹ̀ ni rè. ọmọ àlejò ẹ ní ayé tí wọ́n mú òmù nìkan ti kọjá ayé àwọn ìyá wa ni. ẹ̀bùn ara wọn ò develop ẹ̀ àwọn tó bí wọn ò develop ẹ̀ wọ́n pa gbogbo ẹ̀bùn tó wà lára wọn mọ́ wọn lára inú òkun ni wọ́n wà. inú òkun náà wọ́n gbé wọn lọ lé ọkọ wọn ò sì rí nǹkan kan tí wọ́n fi kú. láti kékeré lónìí làwa ti jí àwọn mọ́lẹ̀ wọn ò sùn àti jí wọn lẹ̀ kí wọ́n lè bẹ́gbẹ́ pé àti jí wọn lẹ̀ yọ wá jásí pé dédé ntọ́kùnrin ń ṣe lòun ló ṣe. mo ní ọmọbìnrin kan tí a bá ní ọpọlọ kì í pọ́ ọmọ 30 years tó ti paasi àyíká ẹni bá mọ tí ń jẹ́ àyíká yọ mọ̀ pé ó gbóná gan ní ìrùkọ́jọ́ ọmọ 80 years lọ ọlọ́pọlọ gan degree mẹ́rin lọ́wọ́ àlọ́wọ́ ẹ̀ ọ wá ríṣẹ́ sí all company wọ́n á láwọn ọmọ fún ní 25 million lọ́dún wọ́n sì fún mọ́tò wọ́n fún nílé ó ní no owó òun ò lè dí ní 35 million ó wá débẹ̀ tó ráwọn wọn fẹ́ lò ó sọ àwọn pélé ńlá yé rẹ̀ gan ti dọkùnrin ẹ̀bùn tó ní ti sọ di ọkùnrin. wáàsí tiẹ̀ ni pé gbogbo ń tó wọ́ jẹ́ ọ̀wá rẹ̀ ńlẹ̀ fọ́kọ ẹ̀ wáàsí eléyìí ń bọ̀ àmẹ́bùn tọ́lọ̀ ń bá fi sára ìyàwó rẹ̀ má bínú ẹ̀bùn ara ẹ̀ o túlẹ̀ fún support ràn án lọ́wọ́ ilé ẹ̀ náà ní darí ẹ̀ bọ̀. bàbá wa sivem kí abiola ọlọ́ọ̀ yá fi ẹ̀ ọlọ́ọ̀lẹ́ ọ̀kan náà ìyàwó ẹ̀ ń jọ kan pọ́ọ̀sì owó ẹ̀ bí ẹni bá dẹ̀ mọ abiola ńgbà tí ń bẹ láyé bọ́ọ̀lù ti kẹ́tọ́ ọ́ gbàgbé pọ́ọ̀sì ńlẹ̀ pọ́ọ̀sì ń ọ̀la ìlú mi pọ́ọ̀sì tó gbàgbé lẹ̀ ń ọ̀la ìlú mi torí kìkìdá dọ́là àti pàǹsì ni ó wà ń bẹ̀ ó wà kó ń bẹ̀ àbúrò ẹ̀ tó tẹ̀lé lọ́wọ́ ní sif ẹ ti gbàgbé báàgì owó sílẹ̀ ṣé é pé oògùn ẹni yìí mú yín abiola wa sọ pé filẹ̀ tí mo bá gbàgbé bí ó fi ra góòdù yóò fi ra lẹ̀ a fi kọ́lé ń bá mi ṣèfù ẹ̀ ní. ó ní kì í ṣe girlfriend mi ìyàwó mi ni gbogbo ń tó bá kọjọ ọmọ mi náà lónìí. ó ṣiṣẹ́ lọ fún ọ. yọ padà tún ṣiṣẹ́ wá padà fọ appreciate ẹ̀bùn tọ́lọ̀ ń bá fún un.
rí ní àmì Ọlọ́run sì rí lámánà tó o bá ti rí ó lè má lè jẹ ọjọ́ yẹn gùn gan o ọjọ́ marriage ó gùn gan o eríṣiríṣi challenges lẹ́dẹ̀ face níbẹ̀ àmọ́ máa fi má lè jẹ nífẹ̀ẹ́ ìtẹ́ máa fi má lè jẹ lámánà ìtẹ́ fi má lè jẹ ní trust ìyàwó ẹ̀ tó bá ti fẹ́ tó bá ti trust yẹ ajẹ́ àmì gbà àtẹ̀fẹ́ra wa ọ wá lóyún ọ wá lọ sí hospital ebi yẹn sì tẹ̀lé yẹn ká kó tó di ẹnìkan ti dé mo rí ìyàwó yìí ní kántì nínú Mercedes white mo ní ok èyí sì ni mọ́tò ń gbà náà mo ní bọ́ yẹrẹ nìkan help ẹ̀ mi èmi bá ń bá tèmi lọ bí ṣe ń dé tí ń wọlé báyìí yóò ní ẹ dàgbẹ́ máa dúpẹ́ múlágbájá tẹ ẹ bá rí wọn ń gbà mọ wà ní tí tóorùn pa mí àwọn ni wọ́n gbé mi o sọ ọmọ yìí pé dédé tóun ṣe tó wúlù mí lẹ̀ wọ́n ẹ pé lérí ibú rẹ àti rẹ ti tú ìrìn òsì tó ọmọ rìn tó àjọ bá ṣe kóńdé yẹn ni máa ń gbé ọmọ ẹtìsì káàkiri inú rẹ wà bàjẹ́ ò níjọ́ ṣàlàyé àmọ́ tẹ bá trust ara yín ètí ẹ̀ ríro tóun ká Ọlọ́run wá sí ẹni tó rojú ẹ̀ lọ òun náà wà lórí ìjòkó tí fi ń sọ ìwọ̀n àwọn olè báyìí nígbà tá ayé àwa kò mọ nípa ẹ̀ ṣe dà lérú nù ìfọ̀mísà tó mú wá fún mi kí ló fẹ́ kí n lò ń bẹ́ẹ̀ ẹ trust òun lẹ́fì má lè jẹ ayé lọ́jọ́ lọ́wọ́ máa sọ fún ọ yí pé Askinuna min haythu sakantum min wujidikum. ọ̀rọ̀ níbi tí ọba ń gbé ni kí àwòrán ó gbé ìfàyàwó rẹ̀ mara. Wala tudarruhunna litudayyiqu alayhinna. Ọlọ́run ò fẹ́ kí n fúnlẹ̀ mọ́bìnrin o má fúnlẹ̀ mọ́ tí má fara ní. Wa in kunna ulati hamlin fanfiqu alayhinna hatta yadana. ọ̀rọ̀ Ọlọ́run ni kì í sọ̀rọ̀ àfa kan Ọlọ́run tó bá bá débi kó lóyún fún ọ ó ti gbé ọmọ rẹ sínú Ọlọ́run ní bá mi increase owó tó ná fún yẹn náwó yẹn fún títí tí ó fi bí Ọlọ́run ní tó bá wá bímọ náà tán. fàyín àrídàánà lakum fatuhunna ujurahunna. ó tún wá bímọ rẹ tán tó wá ń bọ̀ tọ́mọ Ọlọ́run ní máa fún ní pocket money ipe ń tọ́mọ rẹ ó tún máa wá fún ní sálárì ọmọ sanwó oṣù fún pé ọ̀ ń bá mi tọ́mọ mi. wa'tamiru bainakum bima'rufin. Ọlọ́run ní máa jìnnà sí i assist ẹ má pàtì ẹjọ́ máa ṣe mọ́ràn kẹ́ ẹ máa bí tẹ́ gbé kà láàrin ara yín. wa in ta'zartum fasaturidu lahu ukhra liyunfiq zu zati min zatihi. Ọlọ́run náà èyí tí mo bá kẹ́ nu yín o ẹ jẹ́ rí kẹ́nà lára àwọn obìnrin ẹ gbà wọ́n láyè ní déédéé bí mi Ọlọ́run bá sì gbà yín láyè. wa man qudira alayhi rizquhu. Ọlọ́run lẹ́ni títí ọba wa tó nǹkan títí ọba tó nǹkan. liyunfiq mimma ataahu Allah. Ọlọ́run ní inú àìtó nǹkan àwọn náà Ọlọ́run ní tún bá mi ná ń bẹ̀ fún wa. La yukallifu Allahu nafsan illa ma ata. Ọlọ́run ní gbé nǹkan kan kọ yín lọ́rùn tí ó jẹ́ agbára yín lọ. Sayaj'alu Allahu ba'da usrin yusra. Ọlọ́run látara tó ọba ń ṣẹ̀tọ́ kódà bí ọba tó yóò sì wá di ti ọ̀pọ̀. Allah. Tí wọ́n kọ́ nu. Tó. Ìyàwó. Ọ̀rọ̀ tí ó jìnnà o nkẹ́ yọ kán lọ́lọ́run retí lọ́dọ̀ obìnrin tó bá jẹ́ obìnrin rẹ̀ nkẹ́ yọ kán ọ̀rìn gbà tọ́lọ́run fẹ́ bẹ̀rẹ̀ ó kọ́kọ́ gbé látọ̀dọ̀ àwọn obìnrin rẹ̀ ó wá sọ̀rọ̀ obìnrin bú ó ní kó robìnrin rẹ̀ Fasolihatu. As-solihat. Qanitat. Hafizatun lil ghaibi bima hafizallah. Gbogbo tí kàkà ròyìn obìnrin rẹ ni. Èso
واللاتي تخافون نشوزهن. ọwọ́ ẹni tó bá dóbi obìnrin ibú obìnrin ò rí bákan náà ààrẹ ìtọ́ dànù wọn ààrẹ ìtí ọ̀ní dànù wọn ààrẹ alágídí nínú wọn ààrẹ ìtọ́ eríṣiríṣi ó nínú wọn ọlọ́run tó ọba wa rẹ̀ ìtọ́ rí pé eléyìí kò sí ní tá à ń pè ní múra fún un. فعظوهن. ẹlòmíì ayé obìnrin mi bàjẹ́ láti bí ọ́n bíríngì ìjọ wọn tọ̀ wọn ọ̀tọ̀ dáadáa ẹlòmíì ò àtọkùnrin àtobìnrin ìjọ mi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ní í wòran àfẹ́ dàgbà gbogbo ọmọ tó bá jáde pé bàbá rẹ̀ bá ń lù yẹ́ ẹ̀ ni yọmọ lùyàwó ṣeré ni torí ìran tó wò dàgbà nu gbogbo ọmọbìnrin tí ìyá rẹ̀ yọ àpótí tí bú bàbá rẹ̀ tí ó bu látòrí díẹ̀sẹ̀ yọmọ kọ́ bú dáadáa ìran tó wò dàgbà nu bẹ́ẹ̀ lẹni tí wọ́n bá fìfẹ́ tọ́pọ̀ àwọn òbí rẹ̀ ó ìfẹ́ ni wọ́n lò kó tó lè ní obìnrin lára yóò lágbára díẹ̀ ó ń tọ́ bá wá jẹ pé ńgbà tí wọ́n mú tiẹ̀ obìnrin ibú lọ́lọ́ ní ọbọ̀ sọ́dọ̀ rẹ̀ ó ṣe sí èyàn máa ṣèṣì bẹ́ẹ̀ pàápàá jùlọ láyé ẹjọ́ ohun tí wọ́n tiẹ̀ máa ń fẹ́ yàwó fún yàn tó bá gbóbìnrin bú wá ni ọlọ́run wá ń bá a bọ̀ wá. فعظوهن. ọlọ́run ni mo fẹ́ gbé solúsàn mẹ́ta wá tó bá rí gbóbìnrin yóò gbádùn ọlọ́run bá ń ṣe wáàsí fún un. واهجروهن في المضاجع. ọlọ́run ní tó bá ṣe wáàsí mu tí ò gbọ́rọ̀ ọlọ́run níyàn lódì ó lè pe fóònù kọ́ ọ má gbé ara ìjọ fóònù èdè ara mùjísà rùkwánù gbogbo ẹ̀ ló ti kó síbẹ̀ kò ní gbọ́n kọ́ọ̀lù rẹ̀ ara fàjìrù náà ni. àmọ́ ojú bẹ̀rù ètò ọlọ́run mọ̀ pé yóò dùn obìnrin jù ní kó òfòrùn jẹ́ yá. ọlọ́run ní lẹ́lẹ̀ tọ́ odi méjì. fadribuhunna. ọlọ́run fadribuhunna báwí wọn ò ní ọ̀rọ̀ bílálà o àbí pankẹ́rẹ́ àbọ̀wáyọ̀ bẹ́líìtì àbọ̀wáyọ̀ kúkú gbogbo ọkùnrin tí bá ní obìnrin láyé ọlọ́run ní bá a kalẹ̀ ọlọ́run ní bá a kalẹ̀ o torí ọlọ́run fi mí sàkán sí wọn lára tó yàtọ̀ sáwọn ọkùnrin kọ́ńpìnì ọlọ́run ni wọ́n gbogbo ń tọ́wọ́ jẹ́ láyé obìnrin ló produce yẹ ìmáàmù kan ni mínísítà kan ni séwù kan ni lọ́ọ̀yà kan ni gọ́fúnà kan ni pírẹ́sidẹ̀ntì kan ni obìnrin ni ó produce yẹ inú kan táwọn ọkùnrin ní náà ní ká fi jẹun ni inú méjì làwọn ní wọ́n nínú irú tiwa tá a fi jẹun yàwọn tó wá nínú tí wọ́n fi gbé ọmọ ta ní àwọn òkè kọ́mpìnì rẹ̀ ọba jẹ́ lọ́wọ́ pé mi bá ń ṣe nǹkan tí ó dùn ọlọ́run ọlọ́run pàdé wọn gan ju àwọn ọkùnrin lọ torí tó lò wọ́n fún un náà ni ó ní ọba wí fàìní àtàdà ìmọ̀ fẹ́ lónìí. fàlà tàbíkú àlẹ́ iná sẹ́bìlá. ọlọ́run ní àti fáìsùwù náà ni àti fájìrù náà ni àti fájìrù náà tí wọ́n bá ti lè tẹ̀lé yín tí wọ́n tẹ̀lé àṣẹ yín ọlọ́run náà bá ti lè tẹ̀lé àṣẹ yín. fàlà tàbíkú àlẹ́ iná sẹ́bìlá. Sulihat ìtọ́lọ́ nídìí lọ́dọ̀ rẹ̀ yọkan náà ni kò tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀. àtọ́ à tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ má jẹ́ obìnrin tí ó gbọ́kọ lẹ́nu o má sì jẹ́ obìnrin tí ó máa gbé ọkọ sáré má gbé sáré o tọ́mọ wa gbé rìn ayé téèyàn wà yìí téèyàn bá rọra yóò kú lọ́jọ́ àyípé o kéèyàn máa rọ́ọ̀sì ara rẹ̀ ìwọ̀nba tọ́lọ̀ bá ṣe fún ọjọ́ ó tó ọ gbogbo nǹkan kẹ́lẹ́ yẹn ní tán láyé èyí tó ọba ní ọmọ rẹ̀ ó ní èyí táwọn tó bí àwò ní àwa ti ní èyí téèyàn máa tọ́jú láyé ló kọ bókọ ọba ti bàjẹ́ gbogbo nǹkan lónìí má gbé sáré wò wá sí látara ìyàtọ̀ ta rẹ̀ jáde kò gbé àfa sáré ni o lóní fi rí báyìí má gbé sáré má sì lẹ́nu ọ̀rọ̀ wá gbàgbé ọmọ ẹni tí ìwọ ṣe kọ́ ọmọ tó bá bí ó fi lè di ọmọ kankan bàbá mi ṣe wù ni bàbá mi àfa ni yóò máa gùn ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ńgbà tó o bá ń rí àwọn kankan tí ń irritate yẹ ilé ọkọ máa ní ìwà burúkú tí máa irritate yẹn o tí wọn náà wòrà pé àbẹ́mi kọ́ mọ́ ni tí o máa irritate yẹ
so ní bí ṣe irritate ẹ̀hún ó lè jọ́dọ̀ ọkọ rẹ ó lè jọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ rẹ ó lè jọ́dọ̀ àbúrò ọkọ rẹ ó lè jọ́dọ̀ ìyá ọkọ rẹ ó lè jọ́dọ̀ bàbá ọkọ rẹ ó lè jọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ wá gbé mi tó o bá ti gbé mi nì òun ní ọ̀wá mú ọ bí n tó tóbi gbogbo ìyàtọ̀ jẹ́ àwọn tó bí àwa lánàá òun lọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ ló fi ní kí wọ́n produce irú àwa ẹnìkan bá mi lóde níjọ́ kan ọba kó lẹ̀ ẹ dákun mo fẹ́ bá ń ṣàdúrà ọlọ́run mọ́sá bùn mi nírú yín mo lọ́ọ́ sírú bí ìyá mi nìwọ náà kéèyàn tó lè produce ntọ́da ìwọ náà da lọ́dọ̀ ọlọ́run tó gbogbo mi tó ti ń bọ̀ ọ̀hún ọ̀pàna rẹ̀ kì í ṣe pé kọ́ gọ o ẹ̀yìn ṣe wá sí kọ́ gọ fún ọ o àmọ́ panẹ́ kó o fi lè rí ilé ọkọ rẹ gbé má gbé sáré má gbó lẹ́nu ọ̀rọ̀ tọ́jọ́ wákà wá sọ ọ̀kan náà sábà ní wàá sọ fún wàá sọ spíkà lẹ̀ ó pé kí ló sọ. ìyá kí wàlígí rọ́tà. mẹ́ta náà ni ó ní ìyá kí wàlígí rọ́tà. ọlọ́dọ̀ rẹ o ọlọ́mọ mi ọ̀ ń lọ lónìí Sulihat ń lọ owó jíjẹ ṣé máa níwọ̀n o èmi ò lè má jẹ owó o èmi jẹ́ lọ́ọ̀sì gan o ara mi máa ń gbóná gan o onídàkùn sowó jíjẹ níwọ̀n o. fàyínà ha mẹ́fìtà hó tọ́lá. ó ní bó bá pọ̀ òun ní kọ́kọ́rọ́ divorce torí bó bá ti pọ̀ ìmọ̀ wáyé sú ọkùnrin ni ayé wàá sú ọ wàá sókè ẹ̀ ọlọ́dà kejì. wà ìyá kí wà kẹsìrà tàtàbí. ó ní kìlọ̀ kejì ìyá kí wà kẹsìrà tàtàbí. ọlọ́dọ̀wọ́ rẹ pẹ̀lú májò obìnrin tí máa ń stress ọkọ obìnrin oní wàhálà obìnrin oní fìtínà mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà sórí tó bá ti mú fóònù tí ń ṣe bí èyí tí ò sí sáfìsì mo sá fún ọ tónù hello mo ń gbọ́ ọkàn fẹ́ yí ọ lẹ̀ ní má tẹ̀lé. wà ìyá kí wà kẹsìrà tàtàbí báyìí náà yorì sùlì bágidọ́. jọ́dá ìgbádùn rẹ̀ ṣe yọ padà wá bọ̀ má pé talẹ̀ ń bá sọ̀rọ̀ má wà ká o sì má wà pásíwọ̀dù ẹ̀ wèrè kúnnù rẹ̀ gan ọkà mẹ́sẹ̀gì mi lẹ́yọ̀ kan tó bá ṣe hypertension ni yọ ọmọ dá pọ́blẹ́mù rẹ̀ yìí sàmàrà lọ́wọ́ pẹ̀lú àdé àkọ́dọ̀ wọn fi jó délẹ̀ lérí. fàyínà oyúrí sùlìbàgìdọ́. fàyínà oyúrí sùlìbàgìdọ́ ohun tó obìnrin bá jẹ́ ìran obìnrin tí stress ọkọ ó ní máa ń jogún hatred ni ní máa jẹ́ kọ́kùnrin ó hate obìnrin tí wàhálà obìnrin bá ti pọ̀ jù má jẹ́ obìnrin ní wàhálà obìnrin tó jó wàhálà má jẹ́ wàhálà fọkọ rẹ fílà balẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ kì í ṣe pé kọ́ yọ ọmọ tútù o kọ́ máa mutí kó tún wá lọ rà á fún títí pé èyí tẹ̀ fi mú ta ẹ̀ mọ́ wá múnú ilé ó ti dìdìrín nu ọkọ̀ fún ni àbórí pé wà tí ń wù yí wà parun ni ọba fàyíwù ni torí tí wàhálà ẹ̀ bá dé wọ nìkan kí ọ kàn mọ́ lẹ́yìn lẹ́yìn ọlẹ́lẹ́kejì mọ́sírẹ́sì ẹlẹ́kẹta. wà á lẹ́yìn bìlì káhálì. ọ̀jọ̀gbọ́n sábà ní sọ̀rọ̀ fọmọ rẹ o ó ní wà á lẹ́yìn bìlì kọ́ọ̀lì. Abdullahi ibn Jafar ọlọ́dọ̀wọ́ rẹ pẹ̀lú makeup kò sí ti jẹ́ káàdì ìró ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́dọ̀wọ́ rẹ pẹ̀lú pé kọ́ ìmọ́tótó dọwọ́ rẹ neatness ọkọ rẹ òun fẹ́ máa rí ọbí ijọ́ tó pàdé rẹ lákọ̀ọ́kọ́ ni ìwọ́sí lásàmẹ́ǹtì ọ̀tọ̀ ma ó lóyún ìwọ kan yín náà lọ́ọ́ dáná ọmọ wa tọ ọgbọ́dọ̀ ọmọ bí wọ́n ṣe mọ́ àbú bẹ́ẹ̀dì tó o bá ti mọ́ títí súnmọ́ báyìí fóorùn pálọ̀ ní ọkọ̀ọ̀kọ̀ lọ tó bá yá yọgbà lé síta ni májú obìnrin ọ̀bùn níta fà ń wí nìyẹn. àyìnà wa sí ànùsí láti wá àti àbúrò ti bèlè mọ́. neatness tó o bá ti níyìí nínú ẹ̀kọ́ lára tó o sì jẹ́ èèyàn kan tó o tẹríba fọ́kọ rẹ kó o sì bẹ̀rù Ọlọ́run lára ẹ̀ má jàǹbá rẹ̀ ní kọ̀kọ̀ má jàǹbá rẹ̀ ní gbangba kódà lọ́ndà bó ti wò ó rí torí ẹlòmíì àṣàkáṣà ní máa ń dá má jàǹbá rẹ̀ rárá o ambassador wa lọ jẹ́ o
ọjọ́ mi yàn lásán o àyà tí ń kà fún ọ tí ìfowájò kónú ọ̀kan gbọ́dọ̀ gbé sórí ni ọjọ́ mi yàn lásán o Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ fún ànábì yìí pé. Ya ayyuhan nabiyyu qul li azwajika. àyà tó mọ́ àwọn ìyàwó ànábì lọ́mọ́ mọ́ ànábì ó ní sọ fáwọn ìyàwó rẹ̀. In kuntunna turidina al-hayata ad-dunya wa zinataha fata'alayna. tọ́ba apáyé lẹ bá lẹ̀ ń wá o Ọlọ́run ní kò sí nǹkan kan ẹ máa bọ̀ wá o. وزينة فتعالينا أمتعكنا وأسرحكن سراحا جميلا. Ọlọ́run bá páyé lẹ̀ bá ń fẹ́ ẹ̀ fọ́rùn ń fún yín láyé òun lọ́nà tó dáa yín gbé fún yín. وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة. Ọlọ́run tó bá pọ́rùn lẹ̀ wá ń wá àtọ́jọ́ kan ní dáràlẹ̀ àhírà ní ẹ̀yìn. kọ́dọ̀ wọn nàró ọ̀kan nínú ọmọ yín tí ó wàá gbókọ yín ga tó apẹ̀rẹ̀ yìí lẹ́ bá ń wá. وإن الله للمحسنات منكن أجرا عظيما. Ọlọ́run ní pèsè ẹ̀ fún yín yín sì fún yín lówó ọ̀yà tó dáa ni o. يا نساء النبي. Ọlọ́run mo tún pè yín. من يأتي منكن بفاحشة مبينة. Etí ò lè jọ máa fa àkóso ìṣekúṣe nù o mọ́ni nìkú ni o. Ọlọ́run lẹni tí ó mọ̀ tó bá ṣe ìyà tiẹ̀ mọ níwọ̀n àmọ́ ọ̀tọ̀ ọmọ tó bá ṣe dọ́bù nìyà rẹ̀ èyíkéyìí tó bá dínú yín pẹ̀lú ìbàjẹ́ tó bójú يضاعف wọn. لها العذاب ضعفين. Ọlọ́run ní dọ́bù ìyà rẹ̀ ni. وكان ذلك على الله يسيرا. ọ̀rọ̀ mi Ọlọ́run ọba lọ́rùn bẹ́ẹ̀. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا. àlẹ́ ìkéyìí náà tó bá sì bẹ̀rù mi Ọlọ́run ọba nu yín tó bá ṣe ń tọ́ da. نؤتيها أجرها مرتين. Ọlọ́run ní bí ṣe dọ́bù yẹ ni tó bá ṣàìdá ẹni bá ṣeré nu yín náà yín dọ́bù ládàá rẹ̀ náà. وأعتدنا لها رزقا كريما. Ọlọ́run ní pèsè àrísìkí fún tọ́lá kanlé. يا نساء النبي. Ọlọ́run ní mo pè yín o. لستن كأحد من النساء. ibi mo ti lọ́nu. Ọlọ́run lẹ́jọ́ obìnrin kankan láyé ìyàwó ànábì bẹ́ẹ̀ lọ́ máa fà náà. إن èyí tó bá dó اتقيتن. déédéé nu yín tó bá bẹ̀rù Ọlọ́run ẹ̀jọ̀ mọ̀ kankan láyé. Ambassador àwọn tó bí ọlọ́jẹ́ má jẹ́ wọ́n béèrè pé àáfàá ló sì bí wọ̀ yìí. Ambassador gbogbo wa yìí lọ jẹ́ má jẹ́ wọ́n bí wáyé pé ẹ̀ sì ṣe wáàsí fọmọ rẹ yín Olorunlomerue ẹ̀hún bí ṣe ń ṣe yí ọ̀dà ń bójú yín jẹ́ má ṣe bẹ́ẹ̀ o. Ayakumullah. èyí tó ṣe tí ó pọn wálé òun ni kò ṣe o èyí tó ṣe tó fi gba dọ́bù ládàá lọ́wọ́ ni kò ṣe Ọlọ́run ọba ọmọ alẹ́ jìnnì àjò náà. ọba máléjì ìrìn àjò náà. Ọlọ́run ọba ọmọ alẹ́ jìnnì àjò ọlọ́run náà. máléjì ìrìn àjò náà. kò wá ní fi kankan pọ́n ọ lójú ń kò wá bẹ́ẹ̀. nífi kankan pọ́n ọ lójú ń bẹ́ẹ̀. kò ní fọmọ pọ́n yín lójú. kò ní fọmọ pọ́n yín lójú. kò ní fárísì kí pọ́n yín lójú. kò ní fàásìkì pọ́n yín lójú. ẹ sì ní sọ́fà fún ẹ̀t. ẹ sì ní sọ́fà fún ẹ̀t. ọlá àwọn ẹni Ọlọ́run. ọlá àwọn ẹni Ọlọ́run. àlùbáríkà tọ́pọ̀ ó sì wà ń bẹ́ẹ̀. àlùbáríkà tọ́pọ̀ ó sì wà ọlá àwọn bẹ́ẹ̀. alálùbáríkà tí wọ́n jókòó. ọlá àwọn alálùbáríkà tí wọ́n bẹ́ẹ̀ jòkó. ọlá Suratul Fatiha méjì méjì. ọlá Suratul Fatiha méjì méjì. bàbá wa kábíyèsí bàbá wa kábíyèsí. tí wọ́n náwó tí wọ́n wọ́n náwó náwó fáwọn àfáà. fáwọn àfáà. inna atainaka. inna atainaka. owó yẹn bàbá wa mufti olówó ni. dákùtọ̀ lọ kẹ́lìmà kan bẹ tí mo fẹ́ ká change. bàbá ní kẹ́límà kan bẹ táwọn fẹ́ ká change. owó tá a bá ti máa gbà fáwọn àbá ẹ má pèlú owó sàárà mọ́ o. owó tá a bá ti máa gbà fáwọn àlùfáà bàbá ní ẹ má jà á máa pé lówó sàárà mọ́. ànábì lówó jẹ sàárà. tòrá nẹ́bí olówó yẹ jẹ sàárà. òun yìí gba sàárà. òun yẹ gba sàárà. àmọ́ tí a bá fún un lẹ́bùn. àmọ́ tí a bá fún òun lẹ́bùn. òun ọgbà. òun á máa gbà á adìyẹ àníkà máa pè adìẹ owó ọpẹ́. owó ọpẹ́. àmọ́ sàárà. àmọ́ sàárà. ẹ dàkú. wọ́n jà gba sàárà o. ẹ̀kejì ẹ̀ẹ́dẹ́gẹ̀jì. mo fẹ́ ká kọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi náà o. abukakumullah. mo á fẹ́ ká wà fà. àbálẹ̀ àwọn fẹ́ ká wà fà. torí sẹ́ rí ayé social media tá a wà yìí. bàbá ní ayé social media tá a wà yìí. ó ti dá nǹkan lẹ̀ tọ́pọ̀. ó ti dá nǹkan ilẹ̀ tó pọ̀. àwọn bàbá tẹ́ rí tí wọ́n ti lọ ọ̀hún. àwọn bàbá tí wọ́n ti lọ ni.
wọ́n soríire ìgbà. wọ́n ṣe oríire ìgbà. kíní burúkú yé dé. kíní burúkú yé tí dé. gbogbo ohun tó ṣe wọ́n àṣírí rẹ̀ wá bò. gbogbo ohun tó ṣe wọ́n àṣírí rẹ̀ wá bò. ìbẹ́ lomi bá a sọ̀rọ̀ lónìí àná láyé àfa alágbájá kí lọ́mọ ìtọ́sí àfa alágbájá sojú tiẹ̀. ìtọ́sí àfa alágbájá sojú rẹ̀ àbọ̀ mọ́. àbọ̀ mọ́. láìfù ni wọ́n ń wò wá. láìfù ni wọ́n ń wò wá. kódà omi ò ṣe edit. kódà omi ò ṣe edit. ẹnìkan sọ fún mi lábújá iná gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀kan náà eléré ẹ̀sìn tí a bá ń gbowó lóde yẹn àfa 20,000 10,000 fi ẹ̀sìn wá nǹkan kan ṣe sí àwọn èèyàn kọ́mẹ̀tì lórí ẹ̀. ń jẹ́ yìí tá a bá hàn lọ́ọ̀tì ẹ̀ amẹ́ríkẹ́jẹ́ awé tòmí. ń jẹ́ yìí lóòótọ́ àwọn èèyàn náà dáa owó kárí mi ni wọ́n ná. gbogbo ẹni abámọ̀ pọ̀ lè fún wa lówó ká bá wọn oní 2 million oní 3 million oní 5 million oní 500,000 ẹgbàá gbogbo rẹ̀ jọ. iye báyìí ló jẹ́. tó owó tí gbogbo wọn gbélé o iye báyìí. ẹ̀yà dàkúmọ̀ lọ. wọ́n ń gbà yìí tójú báwọn lọ sọ́ọ̀sì àmì ẹ̀ ní gbọ́. ẹ̀ ní gbọ́ 10,000 100,000 ẹ̀ ní gbọ́ 2 million. èrè àbẹ̀wò náà. bàbá mufti ní eré àbẹ̀wò náà. ẹ dàpọ̀ mo fẹ́ àṣìṣe lérí ẹ̀ mo fẹ́ àṣìṣe káwá bọ̀ lérí òṣìṣẹ́ lórí ẹ̀. ká fi pọ́n ẹ̀sìn wa yìí. ká fi pọ́n ẹ̀sìn lé. nítorí àwọn èèyàn tí ọ̀dà ni wọ́n ń wá lára wa wọ́n wá ń tọ́jà o. torí tí ọ̀dà ni wọ́n ń sọ́ọ̀kì lára wa. ibo ló kù sí. ibo la kù sí ni wọ́n wá. lóòjọ́ pé njọba da o ní gbọ́ lẹ́nu ẹnìkan. ìjọba da tó pàfẹ́tì ẹ̀ ní gbọ́ lẹ́nu wa. kẹ́nìkan wá bọ́ sí ẹni sáà jà pé wàláhì tó ṣẹlẹ̀ sí mufti lọ lónìí bàbá mufti ẹ̀ ṣeun púpọ̀ ọlọ́run lò yín fún ìsìlámù yìí ọlọ́run ọjà rí yín pẹ́ yóò tún jẹ́ máa lè ò ní gbọ́. nígbà yìí o. èyí tí ọba yé wọn so wọ́n wá wa ẹ dákun ẹ jẹ́ káwa náà wá ṣàtúnṣe ara wa. àwọn ní káwa náà ṣàtúnṣe ń bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bùn wa lówó. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bùn wa lówó. ọlọ́run níjọ́ tán lọ́wọ́ yín. ọlọ́run níjọ́ tán lọ́wọ́ yín. ọlọ́run nẹ́bí wa Muhammad. ọlọ́run nẹ́bí Muhammad. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. bàbá ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀. bàbá ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀. kò ní ṣe yìí láṣẹ mọ́ o. bàbá ọlọ́run ní ṣe yìí láṣẹ mọ́. ọlọ́run ní ṣe yìí láṣẹ mọ́ o. ọlọ́run ní ṣe yìí láṣẹ mọ́. ọlọ́run ní ṣe yìí láṣẹ mọ́ o. ọlọ́run ní ṣe yìí láṣẹ mọ́. ọlọ́run nẹ́bí wa Muhammad. ọlọ́run nẹ́bí wa Muhammad. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. rọ́ìdù wa. ráìdù wa. ọba tó yáyé àfa. ọba tó yáyé àfa. ní mímọ́. ní mímọ́. ní rírí. ní rírí. ọlọ́run ò ní kájú pa yín o. ọlọ́run ò ní kájú pa yín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. bisimilahi rahman rahim. àmín. bàbá wa Tìmì. bàbá wa Tìmì. bàbá wa tó ní ìlú tá a wà yìí. bàbá wa Tìmì Ẹdẹ. ọlọ́run má jẹ́ bàbá náà má padà sí ibú o. ọlọ́run má jẹ́ wọ́n má padà sí ibú. má kàn wọ́n lábùkù o. má kàn wọ́n lábùkù. ọlá nàbí wa Muhammad. ọlá nàbí wa Muhammad. má dàlúrú mọ́ ọ lọ́wọ́. má dàlúrú mọ́ wọn lọ́wọ́. àti gọ́fúnà wa náà. àti gọ́fúnà wa náà. alaqtana majana wa rasaqtana majana Allahumma irzuqil faqwa fi dini. àwọn ṣéwù. àfàwà ọmọ bàbá wa Sheikh bàbá Sheikh Mustapha Suglul ajiwa muhtakọ. àwọn Sheikh wa mọ. bẹ́ẹ̀ni ọlọ́mọta bá a dúró tì yín o. ọlọ́mọba a dúró tì yín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. naam. Suglul international travel and tours. ọlọ́mọta wọlé àbátẹ tara wọn jáde. wọlé wàhálà tí wọ́n ṣe fún Islam. wọlé wàhálà tí wọ́n ṣe fún Islam. wọlé wàhálà tí wọ́n ṣe fún mímọ́. wọlé wàhálà tí wọ́n ṣe fún mímọ́. ọlọ́mọta bá a mójútó yín. ọlọ́mọba a mójútó yín. ọlọ́mọba a mójútó yín. ọlọ́mọba a mójútó yín. àtàlífà ni àti mùdírù ni káàdì gbogbo tí jọmọ bàbá ọlọ́mọ kájú àánú kò lára wọn. ọlọ́mọ kájú àánú kò kúrò lára aláwọ̀ wọn. pẹ̀lú bísí ńlá ọlọ́mọba amúládé bàbá ṣe Mustapha Suglul. bisimilahi kulu wàlláhu fún bàbá wa ṣe Suglul. bàbá Sheikh Adam kúrò aláwọ̀ pẹ̀lú bísí ńlá. bisimilahi kulu wàlláhu. علقتنا مجانا ورزقتنا مجانا اللهم ارزقنا فقوها في ديني شهادتها في علمي آمين. كفايتها في رزق آمين. سيادتها في بدن توبتها قبل الموت آمين. راحتها عند الموت مغفرتها بعد الموت آمين. جاوز الله سر النجاة الحساب يا الفضل والإنسان برحمتك يا الراحمين يا عالك الموت ويا سامي يا صوت اللهم اجعل ما في كل بالمؤمنين آمين. بلغ إلى 120 سنة من غير غصة ومرض وسدة وفقر يا الراحمين اللهم أرنا حقا وارزقنا اتباعه وأرنا الباطل الباطل آمين. لا قبل حي ولا عبادة ولا يجم كما يا لقد بكت كلمات العباد المرسلين لهم منصورون آمين. وإن جدنا لهم الغالبون حسبك الله حسبك الله
حسبك الله ومن اتبعك من المؤمنين. بابا كبيسي إنا أتيناك. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أوانا ọlọ́run bá mójútó yín o iná àtẹ̀yìnàkà. subahana rabbika rabbil izzati amma yasifun salamu alhamdulillahi rabbil alamin. amolan. jama yẹrẹ kọjá sọ sallallahu alayhi wa sallam. akíyàwó wa. ẹ̀rọ kan ẹja gbé ọlọ́run tóbi akíyàwó Maulana Al-Mufti ọlọ́run mọ́sá jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa. àmín. ọlọ́run mọ́sá jẹ́ kí a rí wọn pẹ́. àmín. a kí ìsọ̀kalẹ̀ wọn dáadáa. a sì kí bàbá wa gbà láti Daaru Da'wa tí wọ́n wọlé Samatu Sheikh Muntaka Zaglul Mustapha Sunusi. ọlọ́run mọ́sá jẹ́ a rí wọn pẹ́ o. a kí àfáà wa tí àwọn náà wọlé lásìkò ìgbà tí bàbá wa tí wọ́n ń ṣe wá sí lọ́wọ́ Fadilatu Sheikh àfáà wa Sheikh Gawsu Shabab lakitum ahlan wa makanan sahla. bàbá ìmáàmù àgbà ní ẹ máa wọlé ẹ máa rọra. akíwọlé yín. Muntakha Zugulu lona shikurukum bidu'a binadama. ẹ sọ sí mi létí ẹjọ́ wọ́n ní àwọn lajna nípa ọ̀rọ̀ owó representative látọ̀dọ̀ Maulana Sheikh Zuglul representative láti Al-Isaba látọ̀dọ̀ baba Al-Mufti wọ́n ní ká máa bọ̀ látọ̀dọ̀ Ittihad níbo ní ká máa bọ̀ tọ́ ẹjọ́ ẹjẹ́ farabalẹ̀ representative kọ̀ọ̀kan láti Al-Isabatul Qadiriyya láti Daaru Da'wa àti láti Ọ̀ṣun kí wọ́n lọ bá àwọn elétò ẹjọ́ ẹ̀dàkùn ọlọ́run bá aṣọ àlékún dáadáa fáwọn mufti wa ọlọ́run bá aṣọ wọn. ọkọ àti ìyàwó ẹ máa bọ̀ wá nísìnyí báyìí à ń lọ síbi ọkọ àti ìyàwó ẹ máa bọ̀ wá. An-nikah proper. àfáàwá mẹ́búrú yìí wọ́n ní kẹ́ máa bọ̀. Gawsu Shabab. Gawsu Shabab. ẹ máa bọ̀ wá. Gawsu Shabab da. alájà ni. wọ́n ní kẹ́ máa bọ̀. a tún kí kalẹ̀ bàbá wa. Maulana Sultanu Bello. ọ̀dọ̀ wọn lókùtà ń lọ báyìí. bákan náà bàbá wa gbà ní Daaru Da'wa. Gawsu Shabab. Maulana Sheikh Muntaka Zuglul Abimbade ọlọ́mọsẹ̀ járe wọn pẹ́. Gawsu Shabab ẹ dákun ẹ kú olójú agbo torí Ọlọ́run nìka yìí sì wà nílẹ̀ ẹ já kú olójú agbo ẹ dákun. security personnel ẹjọ́ ẹ máa bọ̀ wá. ẹ já fojú agbo lẹ̀. ẹ dákun bí sọ́jà mẹ́wàá. ẹjọ́ láti Daaru Da'wa. ọkọ àtìyàwó ẹ máa bọ̀ wá jọba Zuglul. ani ìkáyé Sheikh wa ani ìkáyé dà. Gawsu Shabab. Gawsu Shabab wọ́n lè lo ní owó àwọn àfa. owó àwọn àlùfáà àyàkàlà ẹ jẹ mọ́tò máìkì mọ́lẹ̀. tọ́ lábẹ́ bẹ́ẹ̀ ẹ jọ gbogbo wa ẹ jẹ́ àfojú àgbọ̀.